ìjàmà rẹ̀ lórí ìjọ èmi ẹ̀ láàrin tó ṣe ẹgbẹ́ ìkàjọ́ pé à ń lè máa màmá ìyá lè bẹ́ẹ̀ ni. Ìmọ̀ lè kọ́. Èsì fún àbọ̀. Náà kàṣí ló pa ní ọba Bọ̀sàdé tó wà lóye. Ìmọ̀ àwọn ẹ̀dọ̀ pé ẹ ṣe lè máa lè tí mo bá jẹ́ ọba múra mi káwá tó wà ó. Bàbá ká wá bàbá ṣé èso yìí bàbá máa ká. Mo mọ̀ pé olórí jọ mo sọ sífìlà ìfẹ́ àyàmàdọ́gba ọ̀rọ̀ jáde lẹ́nu mi ní wákàtí àṣẹ tẹ̀lé náà. A máa ń yóò ní mọ̀ lórí náà. Mo ti mú ibi làágùn ẹ̀ mo ti ṣiṣẹ́ lẹ́yìn rí ẹ̀dẹ̀ ti ní lárí kò ní mọ̀ fún mi. Ó bá wù ọ́ lọ tó yí ìgbà mi padà èsì gbùdù jọ fún ẹ̀rẹ́. kábíyèsí o Kábíyèsí o bàbá. kábíyèsí bàbá. Ìwé ìjẹun ní òkè. Ìdájú láyé tọ́ náà fún mi kábíyèsí. Bó bá wù ọ́ lọ́hùn tó yí ìgbà mi padà tí mo rí ànúgbà ó yá ẹ lọ rí ànúgbà. Ẹ lọ rí ànúgbà. Whoever who partake in this program here. Bí oyè dé kò bá gbé ọwọ́ lé orí. Adébóyè apọ́sù sí láti ọ̀dẹ́ lọ́ba lẹ́kọ̀ọ́. Bó bá rí bẹ́ẹ̀, ìran òjò, èrò gbígbóná. kábíyèsí bàbá. Ara kó máa tù yín. Ara kó máa tù yín. Ara kó máa tù yín. Ẹ lọ jẹun lókè. Láìpẹ́ láì jìnnà. Ní àìpẹ́ ní àìjìnnà. Hey, ọmọ ẹbí mi. Ọmọ ẹbí mi. Ọmọ ẹbí mi. Hey. Agbèrè ẹ̀kún náà. Kábíyèsí o. àwọn ọba o. Kábíyèsí o. Baba adúgbò wọ̀gá. Then I must say this here today. Baba Ojoko yìí mẹ́ẹ̀mà bàbá. Ṣùgbọ́n I was fortunate to be in his house this morning. Àlọ́ tí wọ́n mi á ju of late memory. Àwọn ọgbọ́n mi á jáde. Mẹ́wọ́n nà kí n dán ní.